A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Lónìí ni Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá ti kọ ìgbésẹ̀ ìjọba àpapọ̀ àti fi ọwọ́ ṣìkún òfin mú sínétọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi tí wọ́n ní kí ó lọ rọ́ọ̀kúnlé Natasha Akpoti-Uduaghan lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ lẹ́yìn tí ó kọ̀ àti fi ara hàn ní ilé-ẹjọ́. Adájọ́ Mohammed Umaru ni ó gbé ìdájọ́ yìí kalẹ̀ lẹ́yìn tí agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ David Cassaway sọ fún ilé-ẹjọ́ wípé wọ́n ti fún agbẹjọ́rò Akpoti-Uduaghan ní ìwé ẹ̀sùn lówùúrọ̀. Adájọ́ Umaru ṣàlàyé wípé níwọ̀nba ìgbà tí wọn kò tíì fún olùjẹ́jọ́ ní ìwé ẹ̀sùn tẹ́lẹ̀ fún ìgbẹ́jọ́, kò lẹ́tọ̀ọ́ sí i láti fi ara hàn ní ilé-ẹjọ́. Fún ìdí èyí ni adájọ́ fi kọ̀ àti fún ìjọba àpapọ̀ láṣẹ àti fi ọwọ́ ṣìkún òfin mú un. Lẹ́yìn èyí ni adájọ́ fi ọjọ́ ìgbẹ́jọ́ mìíràn sí 30 oṣù kẹfà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Benue lórí ọ̀rọ̀ ọ̀dọ́ àti ìkórajọ Honorable Arthur Taban Joseph ti júwe ilé fún olórí òṣìṣẹ́ àti akọ̀wé àgbà fún gómìnà John Ukeyima àti Lubam Takula lórí bí wọ́n ṣe ìfẹ̀hónúhàn lórí ìṣekúpa tí ó ń lọ lọ́wọ́ ní Wantin. Tafa ṣe àfihàn yìí lálẹ́ àná nínú lẹ́tà tí ó kọ ránṣẹ́ sí wọn bí ó ti fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n ń ṣiṣẹ́ tako ìjọba, èyí sì lòdì sófin. Ìròyìn jábọ̀ wípé ogunlọ́gọ̀ àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ Benue ni wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ní olú ìlú Makurdi lánàá láti jẹ́ kí gbogbo àgbáyé mọ iṣẹ́ àwọn afurasí darandaran. Lára àwọn tí ó darapọ̀ mọ́ ìfẹ̀hónúhàn láti rí ìlúmọ̀ọ́ká orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Verydarkman lẹ́yìn tí ó ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Benue. Lẹ́yìn ìṣekúpa tí ó wáyé ní ìlú Yelewata, ìjọba ìbílẹ̀ Guma, ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ti dé sí ìpínlẹ̀ Benue. Iléeṣẹ́ ọlọ́pàá ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde tí wọ́n ṣe lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook lónìí ọjọ́ Ajé. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé IGP ti pàṣẹ fún àlékún àkànṣe ikọ̀ ọlọ́pàá Tactical Teams láti fi gbógun ti ìṣòro ààbò. Bákan náà ni Ààrẹ Bọ́lá Tinubu sọ wípé òun yóò yanjú gbogbo iṣẹ́ iwájú rẹ̀ láti ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí ìpínlẹ̀ Benue ní Ọjọ́rú. Ìròyìn jábọ̀ wípé ọmọ orílẹ̀-èdè ti bu ẹnu àtẹ́ lu ààrẹ lórí èsì tí ó fọ̀ sí ìkọlù Benue. Àwọn kan ń béèrè ìdí tí ó fi kọ̀ àti lọ ṣe àbẹ̀wò sí agbègbè yìí títí di àkókò yìí. Àwọn afurasí Fúlàní darandaran ni wọ́n ṣe ìkọlù sí ìlú tí ó wà nítòsí Makurdi, olú ìlú, tí wọ́n sì dáná sun àwọn olùgbé lóòyẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ Gíga ìlú Àbújá ti gba ìyọ̀ǹda gómìnà ilé-ìfowópamọ́ àgbà àná CBN Godwin Emefiele pẹ̀lú bílíọ̀nù $2 níbi ìdájọ́ tí adájọ́ Halilu Yusuf gbé kalẹ̀ lónìí. Ní Emefiele ti gba ìyọ̀ǹda lórí ẹ̀sùn oníkókó 8, lára rẹ̀ ni ẹ̀sùn wípé ó gba ọ̀nà ẹ̀bùrú kọ́ ilé àkọ́tà ojúlé 753 pẹ̀lú owó tí ó jí lápò ìjọba. Adájọ́ Yusuf fìdí ẹ̀ múlẹ̀ wípé Emefiele tún gba ìyọ̀ǹda lórí ẹ̀sùn 3 mìíràn tí wọ́n pè takò ó, kò sì sí ẹ̀rí kankan takò ó. Lẹ́yìn èyí ni wọ́n fún Emefiele láàyè àti pèsè onídùúró 2 tí wọ́n gbọ́dọ̀ nílé tí òṣùwọ̀n rẹ̀ gbé bílíọ̀nù $2 ní Asokoro Maitama àti Wuse 2 ní agbègbè ilé-ẹjọ́. Adájọ́ Yusuf pàṣẹ kí Emefiele jọ̀wọ́ gbogbo ìwé ìrìnnà rẹ̀ sí ilé-ẹjọ́, bí ó ti ní ó gbọ́dọ̀ yanjú gbogbo gbèdéke ìyọ̀ǹda rẹ̀ títí Ọjọ́rú, àìjẹ́ bẹ́ẹ̀ yóò pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọlọ́dẹ kan ti fi ara kááṣá ìbọn níbi ìgbìyànjú rẹ̀ àti dóòlà àgbẹ̀ kan, Olóyè Samuel Àjàyí Bello, tí àwọn afurasí ajínigbé jí gbé nínú oko rẹ̀ ní ìlú Pọ́nyán, ìjọba ìbílẹ̀ Yagba, ìpínlẹ̀ Kogi lónìí ọjọ́ Ajé. Ààrẹ gbogboògbò fún ẹgbẹ́ ìdàgbàsókè Pọ́nyán, Honorable Banjo Fábọlá, ni ó fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde, bí ó ti ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 9 òwúrọ̀ sí aago 10 òwúrọ̀ òní ní Pọ́nyán Agricultural Foundation tí ó wà ní kìlómítà 2 Pọ́nyán Ìrẹ̀lẹ̀ Road.
Fàbọ́lá ní ìbọn ni wọ́n kọ́kọ́ yìn sókè kí wọ́n tó jí àgbẹ̀ yìí, ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ àwọn fijilantànté àti ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n tètè ṣígun lé wọn wá gbogbo inú igbó àti aginjù láti dóòlà ẹni wọ́n jí gbé. Ó ní báyìí wọ́n ti yíká àwọn ajínigbé wọ̀nyí. Ìfijúrinjú pẹ̀lú ìbọn ti bá ọ̀kan lára àwọn àgbẹ̀ bí àwọn ti ń wá gbogbo ọ̀nà láti gba ìyọ̀ǹda ẹni wọ́n jí gbé. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Kogi SP William Aya fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní kọmíṣánná ọlọ́pàá CP Mela Dantawaye ti darí ikọ̀ ọlọ́pàá Tactical Team lọ àdúgbò láti rí àwọn ajínigbé wọ̀nyí mú kí wọ́n sì dóòlà ẹni wọ́n jí gbé láì fi ara pa. Aya fìdí ẹ̀ múlẹ̀ wípé ọlọ́dẹ tí wọ́n yìnbọn fún ti ń gba ìtọ́jú ní ilé ìwòsàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Olórin Innocent Idibia tí gbogbo ènìyàn mọ̀ sí 2Baba ti ṣe àpèjúwe ìkọlù tó ń lọ lọ́wọ́ ní àwọn apá ibìkan ní Benue gẹ́gẹ́ bí pàjáwìrì orílẹ̀-èdè National Emergency. Bí ó ti ní ó nílò ìgbésẹ̀ àgbáyọwọ́. Nínú fídíò ìdárò tí ó ṣe àfihàn lánàá lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni akọni olórin yìí ti fi ẹ̀dùn ọkàn àti ìbànújẹ́ rẹ̀ hàn gidigidi sí ìkọlù, bí ó ti kérora wípé èyí wáyé látàrí àìtètè fèsì sí ìpè pàjáwìrì láti ọ̀dọ̀ àwọn aláṣẹ. Pẹ̀lú ọkàn wíwo ni olórin yìí fi tẹnumọ́ wípé ọ̀rọ̀ ẹnu lásán ò tó láti fi tán ìṣòro, wọ́n nílò láti gbé ìgbésẹ̀ láti fòpin sí ìtàjẹ̀sílẹ̀. Ó ní àsìkò ti tó, èyí tó gẹ́ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn lórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Benue gbọ́dọ̀ jọ pawọ́pọ̀ gbé ìgbésẹ̀. Èyí ti kúrò lérí ọmọdé, ó ti di àbùkù. Èsì 2Baba yìí ń wáyé lẹ́yìn ìṣekúpa ènìyàn tí ó tó 200 níbi tí a ti rí ọkùnrin, obìnrin àti àwọn ọmọdé ní Yelwata, ìjọba ìbílẹ̀ Guma ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 14 oṣù kẹfà ọdún 2025 láti ọ̀dọ̀ àwọn afurasí darandaran. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọmọdékùnrin ọmọ ọdún 17 Aryan Ansari wà lórí òkè kan nítòsí pápákọ̀ òfurufú Ahmedabad tí ó sì ń ṣe àkàálẹ̀ ọkọ̀ òfurufú bí ó ti ń fò lókè kí ó lè fi hàn àwọn ọ̀rẹ́ rẹ̀ láìmọ̀ wípé èyí yóò jẹ́ ọ̀kan lára àkàálẹ̀ ìjàmbá ọkọ̀ òfurufú tí ó burú jùlọ. Ọmọdé yìí ṣe àkàálẹ̀ àkókò tí ọkọ̀ òfurufú ilẹ̀ Íńdíànì já lulẹ̀ tí ó sì gbiná lójú ẹsẹ̀, tí àkàálẹ̀ yìí sì ti fọ́nká sí gbogbo orí ẹ̀rọ ayélujára jákèjádò orílẹ̀-èdè India. Ansari ṣàlàyé wípé ọkọ̀ òfurufú yìí ń kọjá lọ kí òun tó ṣe àkíyèsí wípé ó wálẹ̀ bí ìgbà tí ó fẹ́ balẹ̀ nítòsí, pàápàá jùlọ bí pápákọ̀ ṣe wà nítòsí. Lòun bá pinnu àti ṣe àkàálẹ̀ fídíò rẹ̀ kí òun lè fi hàn àwọn ọ̀rẹ́ rẹ̀. Lójijì ni èéfín bẹ̀rẹ̀ sí tú láti ara ọkọ̀. Lòun bá rí wípé ó ti dún gbàmù, ẹ̀rù bà á. Lójú ẹsẹ̀ ni ó lọ fi ìkàálẹ̀ yìí han ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin àti bàbá rẹ̀. Ọkọ̀ òfurufú A171 tí ó gbéra láti India lọ ìlú London ní ọ̀sán ọjọ́ 12 oṣù kẹfà ni ó kó èrò 242, ṣùgbọ́n ẹnìkan ṣoṣo ni orí kó yọ. Lára àwọn tí ó di olóògbé láti rí Gujarat Chief Minister àná Vijay Rupani. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.